أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba lè wí lè ṣe, ọba ṣe yòówù, ọba kiri ṣore, ọba ṣore kiri. A ṣe ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún aláyé lọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run àtúrí àjẹǹjẹtàn rẹ̀ kó mọ lọ bá ànábì ní gbòòrò Medina. Mo kí gbogbo ohun ìfẹ́ SOMIDA fans káàkiri àgbáyé. A kú bí ojú ọjọ́ ṣe rí. Kó má yà yín lẹ́nu. Bàbá bẹ̀kẹ́ yín náà rèé lórí ètò. Muhammadu Akówódé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mo ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ gùdẹ̀ sórí ètò báyìí. Ẹ̀yin bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ mọ́ bá mi bọ̀ lórí ètò. Àwọn ẹlòmíín náà lè mọ̀ tí gbà yín pé bàbá Kórèdé ní bẹ lórí ètò. Ọ̀dà ẹjẹ́ ń kíra mi délé kẹ́ ẹ bá lè mọ̀ mí. Ààrẹ ìlú ni wá, àwa lọmọ oníjà kòmánà. Àjàní mògún ni wá, ará àjámọ̀. Àwa lọmọ ikú ń pẹ́ruru. Àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà Àjàní taníjà lẹ́yìn kùlé òun. Ṣé bá pọ́n bepo rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Mo kí gbogbo yín nílé lóko lájò àti lẹ́yìn òdì. Àní ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yìí, bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí kó fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV tá a wà yìí. Kò ní jẹ́ kó mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Kẹ́ẹ̀sì mọ́ gbàgbé ẹ mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Torí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. Àwọn ẹ̀kọ́ ọlọ́kan-ò-jọ̀kan, àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan gbogbo rẹ̀ lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn, àbẹ́ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, àbẹ́ ẹ fẹ́ gbé ìpolówó fún wa lórí ètò tá a wà yìí, ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀. Ẹ̀yin ará létẹ́ wà létí gbọ́. Àní kí ni ohun tí mo mú wá fún yín lórí ètò lọ́jọ́ tèní? Aláìmoore làwọn àfáà mi. Aláìmoore òun làwọn àfáà mi. Ẹ máa wò yín pé kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Ẹ̀yin ará lé, àní tí n bá níná jó lérí omi, ẹ̀yin ẹ pé kí n lọ kérú rẹ̀ wá. Àní Ọlọ́run bá kò ṣeé gbèjà. Ọlọ́run ọba ló lẹ̀sìn, òun nìkan ló sì mẹ́ni tí ń sìn yín. Ibo ni kí n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lọ́jọ́ tèní? Ọ̀dà náà ẹ jẹ́ mú ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí òwe, torí pé lówe báyìí là ń lùlù àgídìgbò. Wọ́n ní ọlọ́gbọ́n ní jo, ọ̀mọ̀ràn ní mọ̀. Wọ́n ní òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe ni wọ́n fi ń wà. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́jọ́ tèní yìí, ń mú lówe fún yín ni. Tí n bá ti mú lówe fún yín, gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n tẹ́ wà létí ìgbọ́, ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ wà létí ìgbọ́, ó yẹ kí ó lè yé yín dáadáa. Torí wọ́n ní àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí, bó bá dénú rẹ̀ á dòdìdì. Ẹ gbọ́ ná, ibo ni kí n ti bẹ̀rẹ̀? Ẹ jẹ́ n dókè lọ́hùn-ún kí n mú mi díẹ̀ náà kó tó di pé ń padà sórí ètò. Ẹ mọ́ bá mi bọ̀ pẹ̀lẹ́. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV.
Àní aláìmoore làwọn àáfàá mi. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Ìlú kan wà tí wọ́n ń pè ní Ọlọ́run ló mẹni tí ń sìn. Nínú ìlú Ọlọ́run ló mẹni tí ń sìn yìí, oríṣiríṣi ẹ̀sìn ló wà níbẹ̀ tí wọ́n ń sìn. Àwọn ẹ̀sìn bíi Kìrìsìtẹ́nì, ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn Orò, ẹ̀sìn Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ló wà nínú ìlú Ọlọ́run ló mẹni tí ń sìn yìí tí wọ́n ń sìn lẹ́yọ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ tún ni nínú ìlú yìí, oríṣiríṣi èdè ló wà nínú ìlú yìí tí wọ́n fi ń sin Ọlọ́run ọba wọn, tí Ọlọ́run sì ń gbọ́ èdè ẹni kọ̀ọ̀kan wọn. Torí Ọlọ́run ọba oníṣẹ́ àrà ni, ọba elétí gbáròyé sì ní pẹ̀lú. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀sìn tí wọ́n ń sìn nínú ìlú Ọlọ́run ló mẹni tí ń sìn yìí, àwọn ẹlẹ́sìn Islam ni mo fẹ́ sọ̀rọ̀ wọn lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ sí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí nínú ìlú yìí. Àníṣe ti wá nǹkan fìdílé, àbẹ́ ti fìdílé nǹkan. Ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ètò. Àní nínú ìlú Ọlọ́run ló mẹni tí ń sìn yìí, àwọn baba ńlá baba wọn tí wọ́n jẹ́ Mùsùlùmí, wọ́n ń sin Ọlọ́run ọba wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ Ọlọ́run ọba wọn mọ̀. Wọ́n sì ń bẹ Ọlọ́run ọba wọn. Wọ́n ń tọrọ gbogbo ohun tó bá wù wọ́n lọ́wọ́ Ọlọ́run ọba wọn pẹ̀lú bí wọ́n ṣe mọ̀ sí mọ̀ yìí. Ọlọ́run sì ń gbọ́ ẹ̀bẹ̀ wọn. Ó sì ń dá wọn lóhùn gbogbo ohun tí wọ́n bá béèrè nínú ìlú yìí. Kódà gan, àìmọye ọmọ ìlú yìí ni wọ́n ti lọ Mẹ́kà tí wọ́n sì jẹ́ àlájì. Àìmọye àwọn ọmọ ìlú yìí ni wọ́n sì ti lọ Mẹ́kà tí wọ́n sì ti di àlájà. Ju gbogbo rẹ̀ lọ, bí wọ́n ṣe mọ Ọlọ́run ọba wọn sìn yìí, bẹ́ẹ̀ náà lọ́lọ́run fi ń gbà lọ́wọ́ wọn. Àwọn bàbá yìí ń gbìyànjú ẹ̀sìn gidigidi nínú ìlú yìí. Kódà iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe kí ẹ̀sìn Islam kó lè gbalẹ̀, kó lè tàn kálékákò nínú ìlú kéréje tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Mọ́ṣáláṣí Jímọ̀ kan náà ni wọ́n ní nínú ìlú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Kódà gan, ìlú òdì kejì ni wọ́n ti fi ìmámù ránṣẹ́ sí wọn wípé kó máa wá fi wọ́n kírun Jímọ̀ nínú ìlú tá à ń sọ yìí. Torí pé kò sẹ́nìkan nínú àwọn ọmọ ìlú yìí tó nímọ̀ tó lè fi wọ́n kírun Jímọ̀ nínú ìlú yìí. Àwọn aráàlú yìí wọ́n tẹ́wọ́ gba ìmámù yìí tọwọ́ tẹsẹ̀, wọ́n sì ń kírun lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú wọn. Gbogbo àwọn bàbá yìí sì ń bẹ lọ́hùn kó yan àáfàá fún wọn tó jẹ́ ọmọ ìlú wọn, kí àwọn náà lè máa fi ṣe fáàrí pé àwọn náà ti ní olùmọ̀ nínú ìlú tàwọn. Ẹ̀yin aráalé, ẹ gbọ́ ná, ṣé Ọlọ́run gbẹ̀bẹ̀ wọn àbí kò gbẹ̀bẹ̀ wọn? Ǹjẹ́ Ọlọ́run yan àáfàá fún wọn nínú ìlú tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí? Mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Aláìmoore làwọn àáfàá mi ni mo pe léyìí lọ́jọ́ tèní. Mò ń bọ̀ mi tí ì dé. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, wọ́n ní bá a bá ń fa yá Allahu ká mọ̀ fa yá àyásẹ̀ sí. Torí pé ẹni tí bá ń fa yá Allahu tí ò bá fa yá àyásẹ̀, Ọlọ́run ò lè sọ̀kalẹ̀ wá o. Àwọn bàbá yìí bí wọ́n ṣe ń fa yá Allahu, bẹ́ẹ̀ ni wọ́n fa yá àyásẹ̀. Àwọn bàbá yìí kò dúró lórí pé à ń bẹ lọ́hùn àáfàá nìkan sínú ìlú wọn. Gbogbo ẹni tó bá ní agbára láti lè fi ọmọ rẹ̀ ránṣẹ́ sí ìlú òdì kejì láti lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn, láti lọ kọ́ ìmọ̀ kéwú, gbogbo wọn ni wọ́n ń gbé ìgbésẹ̀ láti fi ọmọ wọn ránṣẹ́ sí ìlú òdì kejì. Kí n má fọ ọ̀rọ̀ yìí gùn, àwọn ọmọ ìlú yìí wọ́n ti pọ̀ káàkiri lẹ́yìn odi tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ kéwú. Kí ló wá gbẹ̀yìn ẹ̀kọ́ kéwú tí wọ́n lọ kọ́ yìí? Ǹjẹ́ wọ́n rí ẹ̀kọ́ yìí kọ́? Kí náà mú bọ̀ wálé? Aláìmoore làáfàá mi ni mo pe léyìí lọ́jọ́ tèní. Ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ètò. Àní gbogbo àwọn ọmọ ìlú yìí tí wọ́n wà lẹ́yìn odi tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ ìsìláàmù, tó bá tásìkò tí wọ́n bá gbà sí mi, gbogbo wọn ó sì darí wálé. Tí wọ́n bá darí wálé báyìí, ẹni tó jẹ́ aṣíwájú ẹ̀sìn àbí ọ̀gá ẹ̀sìn ni kí n pè nínú ìlú kéréje yìí,
yóò sì pàṣẹ fún gbogbo àwọn ẹni tí wọn ò lágbára láti fi àwọn ọmọ wọn ránṣẹ́ sí ìlú òdì kejì wípé ẹ kó àwọn ọmọ yín jáde. Tí wọ́n bá kó àwọn ọmọ wọn jáde báyìí, yóò tún wá pàṣẹ fún gbogbo àwọn ọmọ tí wọ́n ti lọ kọ́ ẹ̀kọ́ kéwú yìí pé ó yá àwọn kéwú díẹ̀díẹ̀ tẹ́ ẹ kọ́ lọ́hùn-ún, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ tó ṣe pé àwọn ò tí ì lọ yìí. Àwọn ọmọ tí wọ́n dé wá ṣe ìsinmi yìí, àwọn náà ó bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ tí wọn ò lè lọ bìkan yìí. Wọ́n mọ̀ kọ́ wọn bẹ́ẹ̀ títí fìdígbà tí wọ́n ó parí ìsinmi wọn, tí wọ́n ó tún fi padà sẹ́yìn òdì. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ̀yin aráalé, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní dálé kéwú sílẹ̀ nínú ìlú yìí rèé o, tí ìmọ̀ bẹ̀rẹ̀ sí ní tàn díẹ̀díẹ̀ nínú ìlú yìí. Àwọn bàbá yìí jagun ẹ̀sìn nínú ìlú yìí ká mọ́ parọ́. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mọ́ṣáláṣí jímọ̀ ó ti ń di méjì nínú ìlú yìí. Àwọn aráàlú yìí náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe wàlímọ̀tul Kùránì fún àwọn ọmọ wọn. Àìmọye wàlímọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe nínú ìlú yìí. Àìmọye àwọn ọmọ ìlú yìí ló ti ń di sheik. Àìmọye àwọn ọmọ ìlú yìí ló ti ń di dọ́kítọ̀rù nínú kéwú. Àìmọye àwọn ọmọ ìlú yìí ló ti wà káàkiri àgbáyé tí wọ́n ń wá ìmọ̀ ẹ̀sìn Islam. Kódà tẹ́ ẹ bá délùú Mẹ̀dínà lénìí, àìmọye àwọn ọmọ ìlú yìí ni wọ́n ti ń bẹ níbẹ̀ tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Ìmọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní tàn sínú ìlú yìí. Àwọn bàbá yìí fi bí ìmọ̀ wọn ṣe mọ̀, wọ́n fi tan ìmọ́lẹ̀ ẹ̀sìn sínú ìlú wọn yìí. Àwọn bàbá yìí fi ojú dúdú, wọ́n fi bẹ Ọlọ́run sínú ìlú wọn yìí. Ọlọ́run sì gbọ́ ẹ̀bẹ̀ wọn. Tí ẹ bá wá dé nínú ìlú tí mò ń wí yìí lénìí, mọ́ṣáláṣí jímọ̀ tí ń bẹ ń bẹ, ó ti tó bíi mẹ́rin márùn-ún lénìí tá ń sọ̀rọ̀ yìí. Ibi awáwí la dé yìí o. Kí ló dé tí mo fi pe àwọn àfáà yìí láláìmoore? Ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo fẹ́ mú mi díẹ̀ náà. Mo kí yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ètò. Ẹ̀yin ará alẹ́ tẹ́ wà létí ìgbọ́. Kí nìdí tí mo fi pe àwọn àfáà wọ̀nyí láláìmoore? Àní ilé kéwú tí wọ́n fi ọgbọ́n àti òye dá sílẹ̀ ní ọjọ́ kìíní àná. Àwọn ọmọ ilé kéwú yìí, bóyá kí n pe àwọn ọmọ ilé kéwú yìí ní generation ẹlẹ́ẹ̀karùn-ún àbẹ́lẹ́ẹ̀kẹfà, torí àwọn generation kan ti kọjá sẹ́yìn. Bẹ́ẹ̀ bá gbàgbé, mo ní àìmọye wàlímọ̀ ni wọ́n ti ṣe nínú ìlú yìí. Àwọn ẹni tí mo pè ní aláìmoore yìí, bóyá kí n sọ yín pé àwọn ni generation ẹlẹ́ẹ̀karùn-ún àbẹ́lẹ́ẹ̀kẹfà nínú ìlú tí mò ń sọ yìí. Àwọn náà ti ń di àáfàá lójú ara wọn. Àwọn ni wọ́n ru àwọn kéwú burúkú kan wọnú ìlú yìí wá o. Ẹ̀yin náà ti mọ̀ wò yín pé òótọ́ ni kéwú burúkú. Bẹ́ẹ̀ ni, àwọn ọmọlé kéwú generation ẹlẹ́ẹ̀karùn-ún àbí ìkẹfà yìí, wọ́n ru àwọn kéwú burúkú kan wọnú ìlú yìí wá. Kéwú burúkú tí wọ́n sì ru wọnú ìlú yìí wá, kéwú yìí lágbára gidi gan, débi pé àfi àánú Ọlọ́run ọba nìkan ló lè jẹ́ kí Islam kó dúró déédé nínú ìlú tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹ wá dúró iṣẹ́ táwọn bàbá yìí ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀. Ẹ̀yin náà ti mọ̀ wò yín pé irúfẹ́ kéwú wo ni, kí náà fi rú wọlé, ibo náà ti kéwú ọ̀hún. Mo ní gbọ́ wìrìwìrìn lórí ètò lọ́jọ́ tèmi. Mò ń bọ̀ mi tí dé. Mo kí yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ìkànnì Ìrírí Ayé TV. Ẹ̀yin ará alẹ́ tẹ́ wà létí ìgbọ́. Mo ní lára àwọn kéwú burúkú tí wọ́n rù wọnú ìlú yìí wá. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé wọ́n ní kò sí ohun tí ń jẹ́ pé à ń kúnlẹ̀ fi kíyàn nínú Islam. Ẹ̀yin náà ṣe hà. Àwọn àfáà ìrọ̀lẹ́ ayé yìí, wọ́n tako kíkúnlẹ̀ fi kíyàn. Kódà wọ́n ní kò sí ohun tí ń jẹ́ pé à ń lọlẹ̀ fi kíyàn nínú Islam. Wọ́n wá ń tẹ̀lé àwọn ọmọ kéékèèké létí pé ìdúró báyìí là ń kíyàn nínú ẹ̀sìn Islam. Kò sí ohun tí ń jẹ́ pé à ń kúnlẹ̀ fi kíyàn nínú ẹ̀sìn Islam. Ẹ rí pé nǹkan ti dé báyìí. Àwọn ọmọ wa dẹni tí kìí bẹ̀rù àgbàlagbà mọ́ nínú ìlú yìí, títí fi kan àwọn ẹni tí wọ́n bí wọn lọ́mọ. Kò sí ìbẹ̀rù fún wọn mọ́. Ọmọ mi adúró nàngbọ̀n níwájú bàbá rẹ̀, a sì ní, ẹ káàárọ̀ bàbá àgbà. Kábíyèsí Ọlọ́run. Tí wọ́n bá tún fẹ́ bá wọn wí, ọmọ yìí a sì tún ní, ẹ wò ó, àwọn ẹ̀sìn tẹ́yìn fi ojú dúdú ṣe yẹn ó ti wá lọ sẹ́yìn. Ìmọ́lẹ̀ ti dé báyìí.
kábíyèsí ọlọ́run láì mọ̀ yín pé ojú dúdú yìí ni wọ́n fi tan ìmọ́lẹ̀ ẹ̀sìn sínú ìlú tẹ́ wà. ẹ̀yin àáfàá yìí ẹ sì bẹ̀rù ọlọ́run pẹ̀lú ìkékúké tẹ́ ẹ ké. àwọn ìyàwó ilé míì wọn ò lè kúnlẹ̀ kí ọkọ wọn mọ́. àwọn ìyàwó ilé míì wọn ò lè kúnlẹ̀ kí àwọn bàbá ọkọ wọn mọ́. ẹ mọ̀ wá sọ fún wọn yín pé ẹ̀ṣẹ̀ ni kò sí ohun tí ń jẹ́ ìkúnlẹ̀ kíyàn nínú ìsìláàmù. ẹ sì bẹ̀rù ọlọ́run. lára kí ó burúkú tí wọ́n rù wọnú ìlú yìí wá ẹ sì jẹ́ kí n tún mẹ́nu bà ọ̀kan fún yín. ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn kí n mú mi díẹ̀ náà. ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. àní lára kéwú rádaràda tí àwọn ọmọ àbí ìpabẹ́ yìí rù wọnú ìlú yìí wá òun ní pé tẹ̀sùbá tí àwọn bàbá wọn fi ń bẹ lọ́hùn láti àìmọye ọdún sẹ́yìn tí ọlọ́run sì ń gbọ́ ẹ̀bẹ̀ wọn. àwọn ọmọ yìí àwọn àáfàá ìrọ̀lẹ́ ayé yìí wọ́n ní tẹ̀sùbá yìí ò dára rárá nínú ìsìláàmù wípé kò lẹ́tọ̀ọ́ ká máa fa tẹ̀sùbá nínú ìsìláàmù. ẹ rí pé nǹkan ti ń dé báyìí. wọ́n tún wá ń tẹ̀ mọ́ àwọn ọmọ kéékèèké létí bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀ mọ́ àwọn ìyàwó ilé létí pé kò sí nǹkan tí ń jẹ́ tẹ̀sùbá nínú ìsìláàmù. tí àwọn ọmọ kéékèèké bá rí ẹnìkan tó mú tẹ̀sùbá lọ́wọ́ tí ń lọ mọ́ṣáláṣí wọn a sì máa ní èwo tún leléyìí sẹ́yìn ò gbọ́ ni sẹ́yìn ò gbọ́ yín pé òun tẹ́ ẹ mú lọ́wọ́ yìí ò dára nínú ẹ̀sìn ni ẹ sì fi ìlẹ̀kẹ̀ dí àwọn ìyàwó yín lẹ̀ kó sì mí. La ilaha illallah. nígbà tí mo gbọ́rọ̀ yìí ẹ̀rù ayé sì ń bà mí. mo wá ń bira mi pé ta lẹni tí ń sin lọ́hùn gan-an. tẹ̀sùbá wa dàbí ìlẹ̀kẹ̀ dí lójú àwọn ọmọ ìlú yìí. ẹ̀yin àáfàá ẹ sì bẹ̀rù ọlọ́run ní ohun tó ṣe ń pé àwọn bàbá yín fi ń fa yá Allahu yá Latifu sínú ìlú yín nígbà náà lọ́hùn-ún tí ọlọ́run sì ń gbọ́ ẹ̀bẹ̀ wọn. ẹ̀yin wá dé nìsí ẹni kò dára. ẹ sì rọra pẹ̀lú kéwì ìranù tẹ́ lọ ké. ẹgbọ́n náà ṣe dáwà náà ní ká pé èyí tẹ́ ń ṣe yìí ni àbí ẹ fẹ́ dáwà láì bẹ́ nìkan ṣe. èyí tó yẹ kẹ́ mọ fa àwọn èèyàn sínú ìsìláàmù ẹ kọ̀ ẹ ṣe yẹn. àwọn ẹni tó ti wà nínú ìsìláàmù wọn jẹ́jẹ́jẹ́jẹ́ wọn àwọn lẹ tó ń dà ríbaríbò àwọn lẹ tó ń dà sọ́tún tẹ́ ń dà sósì àwọn lẹ tó ń dà nílàáká ìrù. ẹ sì bẹ̀rù ọlọ́run. àwọn bàbá yín tí wọ́n ṣe wàhálà lórí yín tí wọ́n rán yín sílé kéwú gan ó ti wá sún wọn báyìí wọn ò mọ̀ èyí tí wọ́n lè ṣe mọ́. wọ́n wá rò lọ́kàn yín pé ẹgbọ́n náà ṣàmọ́ ọlọ́run ó bá sì mọ́ ni. ṣebí báyìí náà láti ń sin ọlọ́run láti àìmọye ọdún sẹ́yìn tẹ́lẹ̀ tí sì ń gbà lọ́wọ́ wa. ẹ sì ń dà wọ́n nílàáká ìrù. ọmọ mi ti dọ̀tá àwọn òbí rẹ̀ báyìí. kódà gan ọmọ mi ti mú àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́tà báyìí torí pé àwọn ẹbí rẹ̀ kọ̀ wọn ò tẹ̀lé òun rádaràda tó kó wọnú ìlú wa yìí. àánú ọlọ́run nìkan ni wọ́n ń retí nínú ìlú tí mò ń wí yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. àfi kọ́lọ́run kó ṣàánú wọn nínú ìlú yìí kó má dá ìsìláàmù sí méjì nínú ìlú yìí. ẹ bá ń ṣàmì àdúrà. ẹ wo ẹ jẹ́ mú kan sí i lára kéwú rádaràda tí wọ́n rù wọnú ìlú yìí wá kó tó di pé ìmọ̀ dágbére lórí ètò lọ́jọ́ tèní. ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kí n mú mi díẹ̀ náà. ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. àní lára kéwú rádaràda tí wọ́n tún rù wọnú ìlú yìí wá ẹ jẹ́ mú kan sí i fẹ̀yìn aráalé. èyí tí mo fẹ́ mú kún un ní pé wọ́n ń sọ fún àwọn aráàlú yìí pé àgbo dára nínú Islam tí àwọn gan ò sì mọ̀ yín pé àgbo yìí kan náà ni wọ́n lò fún ìyá ẹlòmíì nínú wọn nígbà tóun gan bẹ nínú oyún tíyá rẹ̀ fi bí láyọ̀ àti ìdùnnú. àmọ́ àgbo yìí ni wọ́n ń sọ fún wọn nínú ìlú yìí nísìnyí pé àgbo dára nínú Islam wọ́n ní haramu ni. gbogbo ewé gbogbo àgbo gbogbo egbò tí wọ́n gún pọ̀ tí wọ́n fi ṣètọ́jú ẹlòmíì nínú wọn nígbà tó wà ní kékeré òun ni wọ́n wá dé nìsí tí wọ́n wá takò yín pé haramu ni nínú ìsìláàmù wípé kò bójúmu nínú ìsìláàmù. ẹ̀yin náà ti wá rí yín pé aláìmoore làwọn àáfàá mi yìí. ṣé ká sọ yín pé wọ́n kéwú jù ni àbí wọn ò kéwú tó kéwú àbí wọ́n kéwú tán wọ́n tún kí ẹ̀yin kéwú sérí rẹ̀. ẹ̀yin náà ẹ máa gbé yẹ̀wò nínú ilé yín lọ́hùn-ún. èyí tó wá burú jáì tó ṣe mí ní kàyéfì ni pé application
application orí portable ṣe mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ó yẹ kó ti yẹ́yìn náà tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí torí WhatsApp application lòun náà YouTube application lòun náà wọ́n ní àwọn application yìí ni wọ́n ń yọ jáde tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ nínú ìlú tá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí application yìí ni wọ́n mọ̀ yọ jáde tí wọ́n mọ̀ fi kọ́ àwọn ọmọ yìí pé ẹ̀yin náà wò ó eléyìí ló dára eléyìí ò dára eléyìí ló dára eléyìí ni kẹ́ ẹ má ṣe léyìí ha la ilaha illallah. Gbogbo àwọn ọmọ tó ṣe ń pé wọn ò gbálé kí ó kọjá rí gbogbo wọn ni wọ́n ti ń ka application olóyìnbó tí wọ́n fi ń tako bàbá wọn nílé lẹ́nìí wípé ẹ̀sìn olójú dúdú tẹ̀ ń ṣe ó ti wá lọ ìmọ́lẹ̀ ti wá dé báyìí. Ní application tó ṣe ń pé àwọn ọ̀tá ẹ̀sìn Islam ni wọ́n gbé kalẹ̀ application tó ṣe ń pé àwọn ẹni tí wọn ò fẹ́ lọ síwájú ẹ̀sìn àwọn ni wọ́n gbé kalẹ̀ èyí ni lẹ́yìn wá fi ń kọ́ àwọn ọmọ lẹ́nìí tí wọ́n fi ń tako ẹ̀sìn Islam tí àwọn baba ńlá yín ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ dákun nínú ẹni tó kéwò orí ẹni àtẹni tó kéwò orí tábìlì àtẹni tó kéwò orí application tá ń sọ yìí ta lórí kéwké nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìbéèrè tí mo fẹ́ bi àwọn ará alé lọ́jọ́ tèní rèé bóyá ohun tí mò ń sọ òye yín dáadáa kéwò orí ẹni ní pé ká tẹ́tírà síwájú àáfàá kí àáfàá sì fọ́ sí wẹ́wẹ́ fún wa kéwò orí ẹni nìyẹn. Kéwò orí tábìlì ní pé kí gbogbo wa jókòó lọ lórí àga kí olùkọ́ sì mú nǹkan dání kó mọ́ fi kọ́ kéwò sára ògiri. Ṣùgbọ́n ẹlẹ́ìkẹta tó jẹ́ kéwò application òun ni èyí tí wọ́n kó wọnú ìlú yìí wá tí wọ́n ń kó àwọn ọmọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ dákun ta lórí kéwké nínú gbogbo rẹ̀ ẹ máa dáhùn nínú ilé yín lọ́hùn-ún kẹ́ẹ̀sì mọ́ bá wa bẹ Ọlọ́run ọba kó ṣíjú àánú rẹ̀ wò wọ́n nínú ìlú tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Gbogbo ẹ̀yin àfáà wọ̀nyí ẹ̀yin náà ti mọra yín o bẹ́ẹ̀ náà ni ìlú tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti mọ ìlú yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀. Ìlú kéréje kan ní ìlú yìí tẹ́lẹ̀ lóòótọ́ àmọ́ lénìí ìlú yìí ti ń di gbajúgbajà kódà gan mo fẹ́ sọ yín pé gbogbo èèyàn tó wà ní dèpàtèmọ́ ṣé dèpàtèmọ́ lẹ mọ́ ń pè é gbogbo wọn ni wọ́n ti dá ìlú yìí mọ̀ lọ́jọ́ tèní torí ìlú yìí ó ti ń di ìlú mọ̀ọ́ká torí pé àwọn nǹkan mèremère ó ti ń bẹ nínú ìlú yìí. Gbogbo ẹ̀yin àáfàá náà ẹ sì rọra bóyá kẹ́ ẹ padà tún kéwú yín kà dáadáa àbí kẹ́ ẹ padà lọ́lé kéwú padà torí àwọn ẹni tí wọ́n nímọ̀ jù yín lọ wọ́n ní gbogbo ohun tẹ́ ń sọ yìí wípé ibi tẹ́ ẹ mọ̀ dé òun náà lẹ́ ń sọ dé. Kódà wọ́n ní kẹ́ ẹ fi ti ànábì Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ ẹ fi ṣe àríkọ́gbọ́n torí ànábì tó bá fẹ́ pèpè sójú ọ̀nà tọlọ́run ọba ìmọ̀ ń pèpè pẹ̀lú ọgbọ́n àti òye ni. Ànábì kì í dédé gbé òfin kalẹ̀ ń pé nǹkan báyìí ẹ má ṣe é. Ẹ̀yin náà kọ́kọ́ wo eléyìí nínú àlùkùránì nígbà tí Ọlọ́run fẹ́ kọ̀ fún wa yín pé ká má mutí ó kọ́kọ́ sọ fún wa yín pé ọtí mímu yìí àǹfààní díẹ̀ wà nù rẹ̀ bẹ́ẹ̀ ni aburú ń bẹ nínú rẹ̀ ṣùgbọ́n aburú bẹ̀ ó pọ̀ ju àǹfààní tó wà ń bẹ lọ bí Ọlọ́run kọ́kọ́ ṣe sọ fún wa nú àlùkùránì nìyẹn. Ọlọ́run ó kọ̀ fún wa yín pé ẹ má mutí lẹ́ẹ̀kan náà ìgbà tó wá yá lọ́lọ́run tó wá gbé wa yín pé ọtí mímu yìí haramu ni ẹ má mú mọ́. Kí ló dé tẹ̀yìn ẹ̀ lè lo ọgbọ́n bẹ́ẹ̀ kẹ́ ẹ fi pèpè sójú ọ̀nà tọlọ́run tẹ́ ẹ dé lẹ́ẹ̀kan náà tẹ́ ẹ kọ̀ fáwọn èèyàn pé kán mọ́ kúnlẹ̀ kí àwọn òbí wọn mọ́ kán mọ́ kúnlẹ̀ kí àwọn ọkọ wọn mọ́ tẹ́ ẹ dé lẹ́ẹ̀kan náà pé ẹyà ẹ mọ́ lo tẹ̀sùbá mọ́. Ẹ gbọ́n náà ṣé àwọn àgbẹ̀ tí wọ́n lọ oko àwọn ìyá aláta ṣáwọn ni wọ́n fẹ́ mọ ka ọwọ́ ni ọwọ́ mélòó náà fẹ́ kà. Ìyá tó fẹ́ fayá làtífù 5,000 ọwọ́ mélòó ló fẹ́ kà kó lè fi pé 5,000 tẹ̀sùbá yìí náà ní ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin wá dé lẹ́ẹ̀kan náà ẹ kọ́ fún wọn. Àwọn àgbo tí wọ́n mu tó ṣe ń pé tí àárẹ̀ bá dé ẹ ti ẹ̀ dúró kí n bí lérè ìlú yín gan tẹ́ ń jà fún yìí ilé ìwòsàn mélòó ló wà ń bẹ̀ fàmásì mélòó ló wà ń bẹ̀ ìyẹn ilé ìtajà oògùn òyìnbó mélòó ló wà ń bẹ̀ tẹ́ ẹ fi ń kọ̀ fún wọn pé kí wọ́n má lo àwọn ewé yìí. Bí nǹkan kan bá sì dé nísìnyí bàbá tó morúkọ tẹ́wé ń jẹ́ yóò ja ewé yóò gbó yóò fi ṣe ìwòsàn fáwọn ènìyàn. Ẹ̀yin wá dé lẹ́ẹ̀kan náà ẹ kọ́ gbogbo rẹ̀ ẹ lọ tún kéwúké o torí ìkékúké lèyí tẹ́ ẹ ké yìí ìranù lẹ́sìn ń tu kiri. Ẹ wò ó mo dẹnu dúró síbí lọ́jọ́ tèní ìlú tí mò ń sọ yìí gbogbo wa náà láti mọ̀ ẹni tí ò bá sì mọ̀ ìlú tí mò ń sọ yìí náà ni ó lè kàn sí Ohun Ìfẹ́ SOMIDA lórí nọ́mbà Ohun Ìfẹ́ SOMIDA kí n dárúkọ ìlú yìí fún bóyá kẹ́yìn náà kẹ́ ẹ fi sínú àdúrà láti lè gba ìlú yìí kalẹ̀ lọ́wọ́ àwọn àfáà ìrọ̀lẹ́ ayé yìí.
mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wa wo ibi pupa tí wọ́n kọ sàbọ̀néèsì nísàlẹ̀ yìí. Tó bá tún kù ní pupa ẹ tí ì darapọ̀ mọ́ wa nù. Tó bá wà ní pupa ẹ bá wa tẹ̀ ẹ́ kóde funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Mo ní orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. Àwọn àǹfààní ọlọ́kanòjọ̀kan ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ẹ fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa lórí ètò yìí àbí ẹ fẹ́ gbé ìpolówó ọjà fún wa lórí ètò yìí, ẹ pè Ohun Ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́wọ̀n lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́sì mọ́ gbàgbé láti pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ ṣeun púpọ̀. Ẹyẹ agbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yẹ àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o. Muhammadu Akóredé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kìí ṣe tikú kìí ṣe tàrùn. Ìpàdé mi àti ó ti di lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún. Títí ìgbà tátùmọ̀ pàdé níbẹ̀, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.